àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀kẹ́lé tó ru àjà lórí ká dúpẹ́ pé òkun lọ́wọ́ àjà tó bòde fórùlé yìí. àwọn àgbà bọ̀ wọ́n ní ọlá ẹni tá a ní là ń jẹ àǹfààní ẹni tá a ní là ń lò àǹfààní ẹ̀yin tèmi ní lórí ìkànnì yìí lèmi ń lò tẹ́ ẹ fi láǹfààní àti mọ gbóhùn tèmi náà ní gbogbo ìgbà àti lóòrèkóòrè ó bá mi Elédùà kò nípa náà fẹ́. àtúkù lé o lórí ìkànnì Ìrírí Ayé TV a kú bí ojú ọjọ́ ṣe rí àní ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní dì. ìtàn ọmọdé nínú àjàalẹ̀ tá ń bá bọ̀ àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV àwa ni bàbá. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mà òdú ni mímí kì í ṣàìmọ̀ fọlọ́kọ yín Muhammadu Akówódé baba Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ́ náà máyégún gbogbo sọ̀rọ̀. àní Ọ̀dẹ́bùnmí ní bí àwọn ṣe sọ̀kalẹ̀ sínú àjàalẹ̀ yìí òun réèmọ̀ ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ nínú àjàalẹ̀ yìí àrà wo ni wọ́n dá nínú àjàalẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ sí Ọ̀dẹ́bùnmí àti àwọn mẹ́ta tí wọ́n kó papọ̀ yìí ibi tá a dẹnu dúró sí wà lọ rèé àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní Ọ̀dẹ́bùnmí ní bá a ṣe sọ̀kalẹ̀ sínú àjàalẹ̀ yìí a rí wípé àgbàlá ńlá kan ní bẹ ní abẹ́ẹ̀lẹ̀ yìí oríṣiríṣi àwọn yàrá kéékèèké ló sì wà níbẹ̀ wọ́n tún ṣe àwọn ibìkan lọ sálálú nínú abẹ́ẹ̀lẹ̀ yìí. kábíyèsí ọlọ́run àṣẹ ayé wà nínú ayé àwọn ẹni tí wọ́n ti kó láìmọye ọdún sẹ́yìn ní ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbà gbogbo wọn ni wọ́n wà ní abẹ́ẹ̀lẹ̀ yìí. àwọn nǹkan tiẹ̀ wà tí wọn ò lè dá apá gbé bẹ́ẹ̀ ni wọn ò lè dá ẹsẹ̀ wọn gbé mọ́ torí àìsàn tí ń bá wọn fínra àti ọjọ́ ogbó tó ti ń dé bá ẹlòmíì nínú àjàalẹ̀ yìí. kí n mọ́ parọ́ tàn yín gbogbo àwọn ẹni tó wà nínú àjàalẹ̀ yìí tí wọ́n ti jí gbé síbẹ̀ wọ́n lé ní 200. ẹ̀rù Ọlọ́run bà wá bẹ́ẹ̀ lẹ̀rù ayé náà bà wá kí ló fẹ́ wá ṣẹlẹ̀ sí àwa báyìí. mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmí ní bí a ti ń wọlé bọ̀ ní àwọn nǹkan tí wọ́n ti jí síbẹ̀ wọ́n ti ń ṣàpèjúwe ikú tí ó pa wá fún wa torí bí wọ́n ṣe rí wa báyìí ni wọ́n ń fi ọwọ́ wọn síbi ọrùn wọn wípé pípa ni wọ́n fẹ́ pa wá. ìgbà yìí gan ni àwọn obìnrin méjì tó wà nínú wa tútù kẹ̀kẹ́ kú sílẹ̀ tí wọ́n ń wa omi ẹkún mu bíi gàrí kò kúkú sí ẹni tí ó gbọ́ ọjọ́ ọkú rẹ̀ tí yóò dunnú àwa gan tí a jọkùnrin níṣe ni jìnnìjìnnì ń bò wá èmi gan ò ríra mi dáadáa mọ́ kódà horo ẹpọ̀n mi méjèèjì tó wà lábẹ́ mi ti sá lọ. wọ́n darí wa sẹ́nu ọ̀nà yàrá kan wọ́n ní ká mọ bọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wípé ibẹ̀ ni wọ́n ti ṣe àyẹ̀wò fún wa. ẹ̀yin aráalé ẹ bi mí lérè ń pè irú àyẹ̀wò wo ni wọ́n fẹ́ ṣe fún wa kì mọ̀ ń ṣàyẹ̀wò HIV bẹ́ẹ̀ ni kì í ṣàyẹ̀wò COVID-19 ẹ fẹ́ mọ àyẹ̀wò tí wọ́n fẹ́ ṣe fún wa ọ̀dà náà mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. síwájú náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí òun ni kẹ́ ẹ tẹ̀ tẹ́ ẹ bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́ ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá bọ́ sórí ètò. mo ní àwọn pósítà tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ètò tá a ti ṣe sẹ́yìn lórí ìkànnì yìí ni èyíkéyìí tẹ́ ẹ bá pàdé lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí ẹ lọ wò ó lórí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV lọ́hùn-ún ẹ bá a pàdé níbẹ̀ torí ibẹ̀ láti bẹ̀rẹ̀ gbogbo ìtàn ọmọge omi látòkè délẹ̀ orí ìkànnì Ohun Ìfẹ́sọmídà TV lọ́hùn-ún lẹ́ẹ̀tì bá a pàdé ẹ tún lè darapọ̀ mọ́ wa níbẹ̀ náà torí ń pé tiwantiwa ni. irú àyẹ̀wò wo ni wọ́n fẹ́ ṣe fún wa nínú àjàalẹ̀ yìí. mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmí ní ìtumọ̀ àyẹ̀wò tí wọ́n fẹ́ ṣe fún wa yìí ni pé orí ẹni tó bá gbàbọ̀dè ojú ẹsẹ̀ ni wọ́n gbẹ̀mí rẹ̀ ṣùgbọ́n ẹni tí orí rẹ̀ ò bá gbàbọ̀dè ó kú oríire. ọ̀rọ̀ rèé o ẹ̀yin aráalé náà la fi mọ́ sọ fúnra wa lórí ìkànnì yìí pé orí làbábọ̀ ká forìṣà sílẹ̀ nígbà tó rí ń gbé ni kí lòrìṣà ń wò orí tèmi ò ní gbàbọ̀dè tẹ̀yin náà ò ní gbàbọ̀dè ẹ bá ń ṣàmì. báwo ni wọ́n ṣe máa ń ṣe àyẹ̀wò yìí gbà nínú àjàalẹ̀ yìí Ọ̀dẹ́bùnmí ní tí wọ́n bá fi àdó kékeré yìí kẹ̀yàn níwájú orí rẹ̀
tí àdó yìí bá pariwo tantantan ìtumọ̀ ní pé orí ẹni tọ̀hún kò gbà bọ̀dẹ̀. gbọ̀ngàn ńlá kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yàrá yìí. gbọ̀ngàn yìí ni wọ́n ń pè ní gbọ̀ngàn orí kómiyọ̀. ibẹ̀ ni wọ́n taari olúwa rẹ̀ sí. ṣùgbọ́n tí àdó bá kọ̀ tádó ò pariwo nígbà tí wọ́n bá fi kẹyàn níwájú orí ìtumọ̀ ní pé orí ẹni tọ̀hún gbà bọ̀dẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n taari ẹni tọ̀hún sínú yàrá táwọn yìí. àkọlé tó sì wà lẹ́nu àbáwọlé yàrá yìí òun ní pé ikú lèrè ẹ̀ṣẹ̀. èdè olóyìnbó ni wọ́n sì fi kọ sẹ́nu yàrá yìí. ọ̀dẹ́bùnmi ní ìyàrá ikú lèrè ẹ̀ṣẹ̀ yìí kò ní ilẹ̀kùn rárá. èyí ló fún àwa tí a wà níta ní àǹfààní láti mọ rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú yàrá yìí. nígbà tí wọ́n ní kí ẹni àkọ́kọ́ bọ́ síbẹ̀ fún àyẹ̀wò tiẹ̀ ẹ̀bí mi lérè ń pè èsì ó ní àyẹ̀wò fún. nǹkan ń bẹ nínú àjàalẹ̀ ayé ń bẹ nínú ayé. mò ń padà bọ̀ lórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní ọ̀dẹ́bùnmi ní bí ẹni àkọ́kọ́ ṣe bọ́ síbẹ̀ ni wọ́n fi àdó kàn níwájú orí rẹ̀. orí ẹni yìí gbà bọ̀dẹ̀ torí pé àdó kọ̀ àdó ò pariwo. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n taari ẹni yìí sínú yàrá ikú lèrè ẹ̀ṣẹ̀ yìí tí wọ́n sì dá a dùbúlẹ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n sì dùnbù rẹ̀ bí ẹran. kábíyèsí ọlọ́run ẹ̀rù ayé bà wá mẹ́tẹ̀ẹ̀ta tá a kù. bí wọ́n ṣe dùnbù ẹni yìí tán wọ́n yọ ojú rẹ̀ méjèèjì sọ́tọ̀ wọ́n gé etí rẹ̀ méjèèjì sọ́tọ̀ wọ́n yọ nǹkan ọmọkùnrin rẹ̀ sọ́tọ̀ wọ́n sì fi ọ̀bẹ sí igbá àyà rẹ̀ sókè. lẹ́yìn náà wọ́n yọ ọkàn rẹ̀ sọ́tọ̀ wọ́n yọ ahọ́n rẹ̀ náà sọ́tọ̀. kábíyèsí ọlọ́run àwọn igbá kéékèèké kọ̀ọ̀kan sì ti wà nílẹ̀ ní sẹpẹ́ tí wọ́n kọ orúkọ ẹ̀yà ara kọ̀ọ̀kan sára igbá kọ̀ọ̀kan. wọ́n ju ojú arákùnrin yìí sínú igbá tí wọ́n kọ ojú sára rẹ̀ wọ́n sì ju ahọ́n rẹ̀ sínú igbá tí wọ́n kọ ahọ́n sára rẹ̀ wọ́n ju ọkàn rẹ̀ sínú igbá tí wọ́n kọ ọkàn sára rẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ wọ́n jù ú sínú igbá tí wọ́n kọ nǹkan ọmọkùnrin sára rẹ̀. kábíyèsí ọlọ́run láì ṣẹ̀ràn ẹ̀rù ayé bà wá. báyé ni mo wà ní bí àjùlé ọ̀run ni mo wà kò tiẹ̀ yé mi rárá níbi tí mo dúró sí. níṣe ni mò ń tọ̀ sára gbogbo ara mi ń gbọ̀n pìpìpì bí òròmọdìẹ tó kó sómi. àwọn obìnrin méjèèjì tí wọ́n wà láàrin wa òmíì ti dákú lọ rẹ̀gbẹ̀dàn. wá bí mi pé ta ni àyẹ̀wò kàn báyìí. wọ́n fà mí síwájú wọ́n ní èmi làyẹ̀wò kàn. kábíyèsí ọlọ́run mọ̀mọ̀ jẹ́ aṣìrìn. bí mi lérè ń pè kí ni èsì àyẹ̀wò tí wọ́n ṣe fún mi. ọmọdé nínú àjàalẹ̀ ayé ń bẹ nínú ayé. mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní ọ̀dẹ́bùnmi ní bí wọ́n ṣe fà mí síwájú fún àyẹ̀wò tèmi kí n mọ́ tàn yín ẹ̀mí mi ò sí láyé mọ́ bọ́dì mi nìkan ló wà ní dúró. bí wọ́n ṣe fi àdó kàn mí níwájú orí báyìí níṣe ni àdó fi gbé ta tantantan tó ń pariwo wáhù 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 wáhù. ìgbé tí àdó yìí sì ń ké òun ló ta mí jí sáyé. èyí fi hàn yí pé orí mi ò gbàbọ̀dẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n wọ́ mi kúrò níwájú. àwọn obìnrin méjèèjì tí wọ́n wà pẹ̀lú wa tí a jọ wá yìí níṣe ni wọ́n kí mi kú oríire. àwọn náà sì ń wa omi ẹkún mu bíi gàrí. bẹ́ẹ̀ ni wọ́n fi ọwọ́ gbọ́ orí wọn mú pé kí orí tàwọn náà kó àwọn yọ nínú ikú gbígbóná yìí kí orí tàwọn náà mọ́ gbàbọ̀dẹ̀. wọ́n tarí mi sínú gbọ̀ngàn ńlá tó wà lẹ́gbẹ̀ẹ́ yàrá ikú lèrè ẹ̀ṣẹ̀ yìí ìgbọ̀ngàn orí kómiyọ̀. wá bí mi lérè ń pè kí ló ṣẹlẹ̀ sí àwọn obìnrin méjèèjì tá a jọ wá yìí kí ló ṣẹlẹ̀ sẹ́mi gan nínú gbọ̀ngàn ńlá yìí. wò ó ẹ jẹ́ ń tẹ̀síwájú fẹ̀yìn aráalé nǹkan bẹ́ńdóníyàn tá a wà yìí ọmọdé nínú àjàalẹ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. àní ọ̀dẹ́bùnmi ní wọ́n tarí mi sínú gbọ̀ngàn tó wà lẹ́gbẹ̀ẹ́ yàrá burúkú yìí ìyẹn yàrá ikú lèrè ẹ̀ṣẹ̀ yìí. bí wọ́n ṣe tarí mi síbẹ̀ ìkan lára àwọn ẹni tó wà lájàalẹ̀ yìí ó wá bá mi ó kí mi kú oríire ó sì sọ ọ́ di mímọ̀ fún mi pé wọn ò lè pa mí mọ́ nínú àjàalẹ̀ yìí ìyẹn tí mi ò bá kọjá àyè ara mi. ṣùgbọ́n kí n lọ mọ̀ lọ́kàn yìí pé gbogbo ìgbésí ayé tó kù tí mi ń lò lókè yẹ̀pẹ̀ inú àjàalẹ̀ yìí ní ti lò ó. kábíyèsí ọlọ́run ẹni yìí sì ní kí n mọ lọ múra iṣẹ́ àṣekára nínú àjàalẹ̀ yìí. bàbá yìí tún fi kú ọ̀rọ̀ rẹ̀ wípé ọmọ 20 ọdún ó lé díẹ̀ ni òun wà tóun fi dèrò àjàalẹ̀ yìí. ní báyìí òun sì ti pé ọmọ 60 ọdún tó túmọ̀ sí wípé òun ti lo 40 ọdún nínú àjàalẹ̀ yìí. kábíyèsí ọlọ́run kọ́lọ́hún mọ́ fi wá sínú ìgbèkùn ayé ẹ bá ń ṣàmì àdúrà. Ìrírí Ayé TV àwa ni bàbá.
Ọ̀dẹ́bùnmi ní ọ̀rọ̀ tí bàbá yìí sọ fún mi òun ló tún bẹ̀rẹ̀ sí ní kó ìbẹ̀rù bojo sí mi lọ́kàn. Bẹ́ẹ̀ ni tí mo bá rántí ẹni àkọ́kọ́ tí wọ́n dùnbù rẹ̀ bí ẹran léyà yìí jìnnìjìnnì á máa bò mí. Mo ń bira mi lérè ìpè báwo ni mo ṣe lè rìn gbà nínú àjàalẹ̀ yìí torí òní mì lọ́rùn mi. Báwo ni mo ṣe lè hùwà gbà nínú àjàalẹ̀ yìí tí mi ò ní kọjá àyà ara mi láwọn ẹni tí wọn ò láàánú èèyàn lójú yìí. Ẹ ti ẹ̀ gbọ́ ná kí ni ṣẹlẹ̀ sí àwọn obìnrin méjèèjì tá a jọ wá yìí? Ṣé ká sọ yín pé wọ́n ti pa wọ́n ni? Sórí wọn gbàbọ̀dè ni àbí wọn ò tí ì pa wọ́n? Ẹ ti ẹ̀ jẹ́ kí n lọ yọjú wò wọ́n kí n wo ohun tí ń ṣẹlẹ̀ sí wọn. Lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́kàn mi tún sọ fún mi pé ọmọ ọ̀dẹ̀ ṣé tí n bá lọ yọjú wò wọ́n nísìnyí ṣé kìí ṣe lára ìkọjá àyè tí bàbá yìí ń sọ fún mi rèé. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo bá tún padà jókòó síbi tí mo wà níṣe ni mo ká góńgó síbẹ̀. Kò sẹ́nìkan tí mo fojú jọ nínú àjàalẹ̀ yìí lódìndí èmi akíkanjú ọmọ ọ̀dẹ̀. Ṣé ká wá sọ pé mi ò ní padà sókè yẹ̀pẹ̀ mọ́rẹ̀ yìí? Gbogbo rẹ̀ ni mò ń rò. Lójijì ni mo rí nǹkan kan ránṣẹ́. Ẹ̀bí mi lérè ń pè kí ni mo rí ránṣẹ́ ni. Mò ń wọ amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi lókè lọ́hùn. Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. Gbogbo ẹ̀yin ará alẹ́ tẹ́ ẹ wà létí ìgbọ́ amójú ẹ̀rọ mi ṣẹ́wọ́ sí mi lọ́hùn. Ó ní àkókò ti lọ púpọ̀ lórí ètò. Ẹ gbọ́ná kí ló ṣẹlẹ̀ sí àwọn obìnrin méjèèjì tí wọ́n jọ kó wa wá sínú àjàalẹ̀ yìí? Ṣé orí kó wọn yọ àbórí ò kó wọn yọ? Kí ni mo tiẹ̀ rí lọ́ọ̀kan tí mo sọ fún yín tẹ́lẹ̀? Ǹjẹ́ ìṣẹ̀mí mi rọrùn nínú àjàalẹ̀ yìí bí? Gbogbo ẹ̀ ẹja pàdé lórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. Ẹ kú ojú lọ́nà. Ìrírí Ayé TV àwa ni bàbá. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Àní ẹ wo ìsàlẹ̀ níbi funfun tí wọ́n kọ subscribe sí yìí ìyẹn sàbọ̀nì tó bá tún kù níbẹ̀ ẹ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ ní kété tẹ́ ẹ bá tẹ̀ báyìí kò ní sí níbẹ̀ mọ́. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò wá ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí ẹ pè mí sórí nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mo +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fẹ́lẹ́ ìṣèlọ lọ́jọ́ tèmi. Mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ wò. Ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówolé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọ mí dà. Sẹ́ríkì ọlọ́pọlọ náà mọ wọ́nà máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé èmi àti ó tún dé ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé. Mi ò fi ń sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Àgbàlẹ́tù ọmọdé lawó Ìrírí Ayé TV àwa làgbà.